òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lọ́sàmù ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ọ̀dọ̀ bàbá wa láwà yìí bàbá ẹ̀jẹ̀ àwọn aráalé tẹ̀ fẹ́ mọ orúkọ yín nìkan ti rí oríṣiríṣi clips yín lórí social media káàkiri tọ́lọ̀ ń gba owó yín ṣiṣẹ́ lọ́tún lósì níṣẹ́ ìyanu lọ́tún lósì ẹ̀wọ̀n làwọn fẹ́ mọ̀ yín dáadáa àwọn fẹ́ mọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn fẹ́ mọ orúkọ yín sà ìbá aṣọ orúkọ yín fáwọn ará sà. Orúkọ mi ni Venerable Prophet Dr. Ọbáwálé Ọbánlá Àdàbà Ológo Akéde Àgbáyé, Founder and General Overseer of Heaven on Earth, Ìtẹ̀dó Ògo nílùú Ìjẹ̀bú-Òde, Ogun State. Ǹjẹ́ a lè mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ sà? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ officially pé mo jókòó as wòlíì tó ń dá èèyàn lóhùn ní ọdún 2020 nígbà tí ojú lọ, nígbà tí ojú fọ́. Torí kò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe tẹ́lẹ̀. Mò ń kọ orin. Mi ò dẹ̀ kọ orin ní ẹ̀gbẹ̀gbẹ́ ilé. Mo jẹ́ olórin tó ti ń lọ ìletò sí ìletò, òkè òkun sí òkè òkun. Mo dẹ̀ wà nínú iṣẹ́ military náà. Ṣùgbọ́n ká jókòó iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí mo ti ń gbọ́ tipẹ́ tí mi ò kọbi ara sí. Until ìgbà tí ojú yẹn padà fọ́ tó gba gbogbo everything. Àfìgbà tá bá dẹ̀ wá jókòó iṣẹ́ wòlíì o, tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ wọ́n lè dá padà o. Òun ló jẹ́ kí n wá yọ̀ǹda gbogbo à ń kọ hip hop, à ń lọ sí gbádà, à ń lọ sí kòdò tí mo fi jókòó ti iṣẹ́ Ọlọ́run. Ìyẹn ní ọdún 2020 ní ìlú Mọ́jọ́dá ní Ẹ̀pẹ́, Lagos State. Ní ọ̀dọ̀ ìyá nurse inú ilé ìgbẹ̀bí ni mo ti bẹ̀rẹ̀. As the first calling mi ni ọkọ olóyún kó tó di pé a dá church sílẹ̀. Ìdá church sílẹ̀ náà kò yẹ pé ó wù mí láti dá church sílẹ̀ torí mi ìmọ̀ kankan pa ẹ̀. Mo ń lọ church, mo ní bàbá tí mo ti ara ẹ̀ dìde tó jẹ́ pé ó jẹ́ bàbá church àwọn tí church tí ìyá mi ń lọ. Bishop Gbadebo Joshua Adébọ̀wálé, church wọn wà ní Ẹ̀pẹ́, founder of St. Peter ni wọ́n nínú Christ Church. So ìgbà tá a dẹ̀ tọ́lẹ̀ ní ká lọ ṣe ìkéde nílé àjòjì, tẹ́mi mímọ́ ní lọ ṣe ìkéde nílé àjòjì bí ọ̀rọ̀ church ṣe wáyé nìyẹn. Èyí tó wà ní Ìwésí lẹ́yìn GV apartment ní Ìjẹ̀bú-Òde. Torí di pé àánà di ẹni tó ní church yẹn. Láti ìgbà yẹn tá bá ṣe lé Ọlọ́run ń bá wa ṣe, tá bá tú ilé Ọlọ́run ń bá wa tú. Gẹ́gẹ́ bí àwọn yín sọ pé tẹ́ bá dọ́dọ̀ bá wálé o, tó bá fún yín lómi o, awo gbádá sàn, awo kánsà. Ọlọ́run ló ń ṣe, èmi kọ́ ni mo ń ṣe. So ọ̀nà tí mo bá wọnú iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Kò ń ṣe pé ó wù mí láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Torí pé iṣẹ́ ìránṣẹ́ tá ń sọ ìpò iṣẹ́ tó easy. Oníkálukú ṣe gbá ọ̀tọ̀. Ẹ máa rí wòlíì mi ó lè wọ ṣọ̀pádà, ó lè wọ kòdò, èmi wọn yọ̀ǹda. Ẹ máa rí wòlíì ó lè jẹ gbádá, ó lè jẹ kòdò, èmi ó yàtọ̀. Torí ìgbà mi ó lè wá nú yàrá máa gbàdúrà. Báwo lẹ ṣe wá fẹ́ pè mí síbi tí máa jẹ yín? So iṣẹ́ ìránṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí tẹ́mi gbà yìí ọwọ́ ló le mo fi gbà. Ẹ̀jẹ̀ bá dé church wa ń bẹ̀ yẹn, church bòmíì wọ́n ń lo earring nínú sẹ́ráfù, àwọn ò kí ń lò. A kì í lò rárá, àtẹ̀ ń gbà láyè ká wa torí ẹlẹ́rìí ni mí. Mo ní àpótí ẹ̀rí tá máa ń gbé jáde síta. So a jẹ́ bó ṣe rí nìyẹn sà. Ẹ ṣé sà. Gẹ́gẹ́ bí ẹ ṣe dáhùn sí ìbéèrè wa, ẹ ní olórin ní tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ sà. Irú orin wo lẹ ń kọ tẹ́lẹ̀ àti wípé kí ni stage name táwọn èèyàn mọ̀ yín sí nígbà tẹ́ ń kọrin yẹn kẹ́ tó gbaṣẹ́ ìránṣẹ́? Afro hip hop ni mò ń kọ. TS ni gbogbo ayé mọ̀ mí sí. Bí ọdún mélòó sà lẹ fi kọrin yẹn gbà yẹn? Mo kọrin fún almost 15 to 17 years. Nígbà yẹn kẹ́ tó gbaṣẹ́ ìránṣẹ́. Kẹ́ tó gbaṣẹ́ ìránṣẹ́. Mo release first album mi ní 2010 ní White House Hotel ní Ìkẹjà, October 24. That is Champion. Tí ń dẹ̀ feature ọ̀pọ̀lọpọ̀
olórin ní lórí. ǹjẹ́ ó láwọn olórin tẹ́ ẹ ti ṣe kòlábò rí tẹ́jọ wá ṣe papọ̀ rẹ̀ nígbà tẹ́ ń kọrin tẹ́ wà nínú ayé nígbà yẹn? Mo ti ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórin. Bí Mo sà. ṣiṣẹ́ pẹ̀lú Clever J tó kọ Kọ́níkọ́ní Love nígbà tó ń ti Kọ́níkọ́ní Love yẹn ìgboro ti dàrú. Mo ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àjọ ní orin together àdẹjọ lọ́pọ̀lọpọ̀ show. Mo ṣiṣẹ́ pẹ̀lú Òrìṣẹ́ Fẹ́mi nígbà tí Double Wàhálà ẹ̀ tó ń rìn ní. Mo ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Mo ṣiṣẹ́ pẹ̀lú Màláíkà tó ń kọ Fuji àjọṣe Gbọ́n Money. Mo ṣiṣẹ́ pẹ̀lú Olimis tó kọjá Èlò. Mo ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórin kí n dárúkọ díẹ̀. So tẹ bá fẹ́ wo orúkọ mi on Facebook ẹ bá wo TS Tunky Ijó Haúsá torí Ijó Haúsá lọ́pọ̀lọpọ̀ à ń pè mí nígbà tí mo release orin yẹn tó scatter gan. So TS Tunky Ijó Haúsá on Facebook, lórí Instagram TS Ijó Haúsá ẹ máa rí musical page mi. Àdúpẹ́ fọ́lọ́run, Ijó Haúsá ti padà di ijó Jésù báyìí. Jésù. Ǹjẹ́ láàrin 2020 sí àkókò tá a wà yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ gbà àti gẹ́gẹ́ bí èèyàn tó ń darí ìjọ tó dẹ̀ ń dáhùn èèyàn lóhùn tó lọ́n gbọ́wọ́ ẹ̀ lọ́tún lósì láti máa tú àwọn èèyàn sílẹ̀ nínú ìdè wọn wà, kí ni àwọn ìdojúkọ yín lẹ́nu ìgbà tẹ́ bẹ̀rẹ̀ náà? Ìdojúkọ pọ̀ tí a bá ní ká máa sọ díẹ̀ nínú ẹ̀. Mi ò ní sọ ìdojúkọ ti àwọn ọmọ ìjọ, bọ̀ ìdojúkọ ti àwa tá a pera wa ní wòlíì aláṣọ funfun ló pọ̀ jù. Inú ayé lèmi rò pé ìlara wà ní ìmọ̀ pé ó wà nínú iṣẹ́ ìránṣẹ́ náà. Gbogbo àtà gbé ìgbà ẹ̀dá ni la mọ̀ pé ó wà, torí ìlara lèmi máa kà á kún. Torí èmi gbàgbọ́ pé Ọlọ́run tó pe èmi tó pe ẹ̀yin tájọ́ ń wọ aṣọ kan náà, mo believe pé tí wòlíì kan bá ṣubú gbogbo wòlíì ló ṣubú, tí nǹkan kan bá ṣe wòlíì kan gbogbo wòlíì ní kíni nǹkan kan ṣe, gẹ́gẹ́ bí ìlànà ojú ọ̀run tèmi ṣe kíni tí mo gbà. Ṣùgbọ́n mi mọ̀ pé bó ṣe rí kọ́ ni. Ibi tí a sọ pé ìdojúkọ pọ̀ ni wípé nígbà tí àwọn ayé bá ń parọ́ pa ẹni yẹn ó wo kánsà sàn pẹ̀lú omi, ṣé wọn kó jẹ́ ká gbárùkù tí ká máa protect ẹ̀ pé ẹni tọ́lọ́run lè gbọ́wọ́ ẹ̀ máa ṣe orúkọ báyìí ó yìí lè ṣe púpọ̀, ṣùgbọ́n ibi lọ́wọ́ èèyàn wá, àkóbá ló ń wá fún, ìṣubú ló wá fún. Ibi tó yẹ ká ti ṣáínà gbogbo agbára wa, gbogbo focus wa sí pé jà fi máa gbàdúrà, wọn á máa pè é lẹ́jọ́ lọ́tún, ibo ló ti rágbára, ó máa gbọ́wọ́ léèyàn báyìí. Wọ́n bá sọ pé yẹn òun wọnú mi sí rí tó bá dọ́dọ̀ bá wálé irọ́ ni wàá wọ̀ ṣá. Ibo ló ti rí, ẹlòmí ní Chinese ló ń lò, ẹlòmí ní India, agbára India ló ń lò. Báwo ni èèyàn ṣe máa gbọ́wọ́ léèyàn tó máa gbé ọfà wá sọ́dọ̀ èèyàn tó jùyàn wú lójúkorojú, ó dẹ̀ gbọ́wọ́ lé ó dẹ̀ lọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun ṣe fún bí ẹ wá níjọ́ kejì. Gbogbo ohun tó yẹ kó fi celebrate kọ́ lọ́ fi celebrate lọ́ fi kó bá wa. Wọ́n á dẹ̀ wọ́n á máa set up, wọ́n á máa rán oríṣiríṣi sínú ìjọ, àwọn máa ti kọ́ ọmọ ìjọjọ́, máa ti pọ̀, wọ́n á tún da oríṣiríṣi wá, wọ́n á rán oríṣiríṣi ọmọ ìjọ láti wá bá ṣọ́ọ̀ṣì jẹ́, kó ń ṣe ìlànà tí wọ́n lélẹ̀, bó ṣe wọ́n ṣe ń gbé sí lélẹ̀, bó ṣe wọ́n ṣe ń ṣe. Láì mọ̀ ohun tó lọ́run fi rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ìdojúkọ yẹn ní agbára gan. Ṣé èyí tó ti pa ti police station lórí pé a gbàyàn sílẹ̀ tó yẹ kó wá dúpẹ́, tó ti sọ pé no kí ló fà tẹ́lẹ̀ yẹn gbé ní àyíká ṣọ́ọ̀ṣì pé a ti lò ó. Ọmọdé ń sọ fún wọn pé òun wà òkè, òun wà physical òkè. Ìgbà tó yá wọ́n tún ní pásítọ̀ yẹn ń bá sùn. Èmi ò dẹ̀ kí n hide torí mo ti rí oríṣiríṣi nínú ayé tí mò ń ṣe. Àwọn pásítọ̀ ilé lè máa hide. Mo sọ fún wọn pé tó bá ní mò ń bá sùn, yes mò ń bá sùn, kò ń ṣe minor. Ihun tẹ́ máa bò ní kọ́nà, èmi ò ní bò ó. Torí òfin ìlú yìí ó níbi tó gbé wa dé. Tó o bá ti jẹ́ minor, tó o ti jẹ́ under age, mi ò rò pé bàbá wà ń bẹ̀. Ẹ fẹ́ fi bà orúkọ mi jẹ́ ni lẹ́yìn yẹn kí ẹ tó fẹ́ sọ. So ìdojúkọ pọ̀ spiritually tá a lè kà nínú ìjọ aláṣọ funfun lẹ́nu ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n gbogbo bó ṣe wá ń jẹ́ ká dojúkọ o, wọ́n fi ń kọ́ wa ní agbára.
nítorí pé pẹ̀lú ẹ̀ náà Olúwa ń ṣe ohun tó ń ṣe. Ọlọ́run ò dẹ̀yìn láti má gbọ́ wa túyàn sílẹ̀ mọ́, kò dẹ̀ dẹ̀yìn láti má gbọ́ wa ṣiṣẹ́ ìyanu. a ti ẹ̀ gbọ́ gan pé lẹ́nu ọjọ́ mẹ́ta láìpẹ́ yìí kò pẹ́ ìlọlẹ̀ ṣe àjọ̀dún nínú ṣọ́ọ̀ṣì yín. Ǹjẹ́ ó ní àwọn iṣẹ́ ìyanu kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́jọ́ náà? February 9 la ṣe àjọ̀dún ẹ̀rí àti ìdásílẹ̀ tó jẹ́ second year harvest. Àtẹ́bá wo social media, àìmọye àwọn ọmọ tó ń kọ́mẹ̀ntì nígbà pé àwọn mú sùtánà dáàdì dání orí fọ́ tóun ti ní fún 7 days tóun ti lògùnlògùn tí ò lọ, òun kọ́ mú sùtánà báyìí dáàdì ara ẹ̀lẹ́ ìyá. Kò ṣáà ṣe pé àwa mọ̀ wọ́n rí àbí pé àwa la sọ fún wọn wípé ẹ lọ máa sọ orúkọ báyìí ní online. Àwọn tó wá from diaspora, àwọn gan pè mí pé dáàdì anointing oil eléyìí tí wọ́n gbà lọ́dọ̀ yìí ó confirm ṣàlẹ̀ rí lóríṣiríṣi bẹ́ẹ̀. Àwọn tí a gbàdúrà fún tí wọ́n ti mú ẹ̀rí wá lóríṣiríṣi. Ẹ̀dàbí àìpẹ́ ènìyàn kan yìí tún fún wa ní èsì nínú ṣọ́ọ̀ṣì wa ń bẹ̀ tó fi kún èsì tá a fi ṣe àjọ̀dún. So oríṣiríṣi Èkó bíi náà ni mo wà tó ń pè mí pé àdádì èèyàn kan báyìí gbé nǹkan wá sí ṣọ́ọ̀ṣì o, wọ́n náà wọ́n fẹ́ ta yín lọ́rẹ. So oríṣiríṣi iṣẹ́ àmì ìyanu tá a lè kà àtàn. Ọlọ́run ló ń ṣe èmi kọ́ torí mi ò lágbára, mi ò mọ̀ kankan torí mo ń sọ kéwú tí mo ń ké lénìí mi ò kọ́, mi ò lọ lè kéwú. Hebrew tí mo ń sọ mi ì dé Jerusalem rí o, àbí mi yọ lọ ìlú wọn pé Chinese tí mo ń sọ, China tí mo ń sọ mi ò dé China rí o. Ọlọ́run dẹ̀ fi tó bá jẹ́ pé tó fi di ẹ́ ní Ọlọ́run á tù. Ó yá pé ọ̀nà ìṣẹ̀ṣe náà fi di Ọlọ́run máa gbé ọ̀rọ̀ yẹn wá, ó máa fi tú. Wọ́n ṣe pè mí nìyẹn. Mi ò dẹ̀ mí sí pè mí pọ̀ mọ́ ti ẹlòmíì. Mi ò dẹ̀ ní sọ pé bẹ́ẹ̀ ni yín ṣe ń ṣe kò dáa because mi ò sí ń bẹ̀ nígbà tí kíni tí Ọlọ́run pè é. So iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ gan níjọ́ àjọ̀dún wa léyìí tó lọ ní February 9. Ṣọ́ọ̀ṣì kún, Ìjẹ̀bú-Òde gan mọ̀ pé yes èèyàn kan ṣe àjọ̀dún. Tàbá yìí lọ sáàárín ìlú gan nígbà kan tó yẹ pé tàbá ti fi bánà sí títì, àwọn onímọ̀ ní tàbá ti fi bánà sí títì bẹ́ẹ̀ dáadé jẹ́ kó máa jẹ́ ọ̀sẹ̀ tẹ́fẹ́ ṣe nǹkan, wọ́n máa yọ ogbó ẹ lọ. Tọ̀dọ̀ wá yìí wà ń bẹ̀ o. Láti ìgbà tá ti ṣe àjọ̀dún, tọ̀dọ̀ wá yìí wà ń bẹ̀ wọn ò ká lọ. Sùtọ́ wọn yẹn dẹ̀ ń wá online, ẹlòmíì láti travel wọn wá síbẹ̀, èmi Oǹdó, èmi Ìjẹ̀bú, Iléṣà máa wá. So ó dẹ̀ tún fún wa ní opportunity, wọ́n tún invite wa náà. Mi ò kúrò ní Ìjẹ̀bú-Òde, but people are calling, a máa lọ lọ́tún ló sì lọ wàásù ọ̀rọ̀ náà. Ọlọ́run ló ń ṣe. Àwọn tó sọ wípé kò sí Ọlọ́run láyé mọ́ irọ́ ni, Ọlọ́run òtítọ́ yìí wà, àwọn ló mọ ibi tó wà títí wọn sí. Mo mọ tí mò ń sọ torí mi gan fara mi testimony ni. Kí n tó gba iṣẹ́ ìránṣẹ́ mo ná gidi sá o. Mo ná gidi o. Ṣùgbọ́n ìgbà tí mọ́tò right off ni mo bẹ̀rù Ọlọ́run tí mo jáde nínú ẹ̀. Tí mọ́tò yẹn fọ́ ilé onílé, ilé former commissioner of police ní Ẹ̀pẹ́, uncle bàbá yẹn ní commissioner Ọdẹ́bíyì. Lọ́dún wo ni ẹ sà? Ní ọdún 2015/16. 15/16, yes. 2015/16. Evidence yẹn wà nílùú Ẹ̀pẹ́ kọ́ lọ bèrè. Èmi ò wá ní máa fọ́ọ̀mù tí o former commissioner of police èmi gan mọ̀. Former commissioner of police. Mo fọ́ ilé wọn nígbà ìtúlẹ̀ àfọ tó fèsì. Mọ́tò wọlé síbẹ̀, ó fọ́ fẹ́ǹsì, ó fọ́ yàrá. Àwọn akọ àti ìyàwó tó wà lórí bẹ́ẹ̀dì yóò ariwo life. Táwọn èèyàn ní ẹni tó wa mọ́tò yìí ti kú bí ó kú o, ẹbí náà rèé tears. Àdúpẹ́ fọ́ lọ́ọ̀. Àgbà ẹni kàrí àyìn ti. Àdúpẹ́ fọ́ lọ́ọ̀. Wọ́n ní kò lè tán lára ọmọ bàbá bá kù Dàsákì. Lóòótọ́ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ ní pé ibi orin lọ́lọ́run ti arrest sóòlù yín. Bẹ́ẹ̀. Tó mú wá sí iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ ṣì ń kọrin báyìí àbẹ̀ ti forin lẹ̀ pátápátá báyìí? Mo ń kọrin o, ṣùgbọ́n orin Jésù ni mo ń kọ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ pé ijó Haúsá ti di ijó Jésù. Ìfà táìtù kan lẹ́tún fún mi sì yẹn pé ijó Jésù. Ìyẹn sì máa tún fi Ọlọ́run pẹ́ fún mi lórí tí máa fi ṣe ijó Jésù.
mo ń kọrin, mo dẹ̀ ń kọ hymns nínú Seraphim ní church tí wá ń sìn, like mo ti compose like 6 hymns. Bá dé church wa most of orin tí máa compose ní àwọn choir wa máa ń ṣe kí ni wọ́n máa sábà ń lò. A dẹ̀ ń gbìyànjú báyìí láti wọnú studio lọ láti ju orin ẹ̀mí mímọ́. Kò ṣe pé kérúbù nìkan, orin tí a lè gbọ́ in diaspora in any corner of the world òun ni mò ń ṣe So ẹ fi ń dá wa lójú sí ni pé ká máa retí àwọn tó ń bọ̀ lọ́nà. Mo fi ń dá yín lójú o. Lórúkọ Jésù mo fi ń dá yín lójú. Inú ẹ̀kan lélẹ̀, bàbá torúkọ mi pé, Jésù torúkọ mi kọ, káyé lè mọ̀ pé mo ná lọ́rùn o. Bàbá torúkọ mi pé, ìkan nínú ẹ̀ nínú orin tó ń bọ̀ ni. Ó ní tí mo bá wọlé Jésù tí mo rógòlò, ayé á fi bú mi. Tí mo bá wọlé bàbá tí ráyọ̀ gbà, ayé á fi bú mi, wọ́n á fi bú mi o. Ayé á fi bú mi, wọ́n á fi bú mi o. Ọ̀rẹ́ á fi bú mi, wọ́n á ná ọmọ Jésù tí kò rógòlò, ayé á fi bú mi. Tó bá rí bẹ́ẹ̀, bàbá torúkọ mi pé, Jésù torúkọ mi kọ, káyé lè mọ̀ pé mo ná lọ́rùn o. Bàbá torúkọ mi pé. Bàbá tún orúkọ gbogbo wa kọ, orúkọ Jésù. Àmín. Báyé ń sọ lọ náà ni ìbéèrè yìí wọ orí aago wa. Àwọn aráalé ní ká bá yín sọ̀rọ̀ lórí situation of the country. Ìlú lè lọ́tùn, ìlú lè lósì. Gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ta àmọ̀ràn ránṣẹ́ orí ẹ̀ tó pè. Wọ́n ní kẹ́ fún wa ní àmọ̀ràn àti àdúrà. Àwa tá wà nílùú àtàwọn olórí tó ń darí wa nílùú, ẹ fún wa ní ọ̀rọ̀ ìyànjú. Sùúrù ló gbà ó, sùúrù ló gbà ó. Sùúrù ló gbà ó, sùúrù ló gbà ó. Ewúrẹ́ tó ya ìsọ̀ ẹlẹ́yin, sùúrù ló gbà ó. Sùúrù la máa ní. Ewúrẹ́ tó ya ìsọ̀ ẹlẹ́yin, ṣé wọ́n pẹ́ lẹ́yìn ò lè fi gìràgìrà lé jáde. Torí tó bá fi gìràgìrà lé, á fọ́ gbogbo ẹyin tó kù. Gbogbo àwa ará ilé ará ọ̀dà wa tá a jẹ́ citizen nílùú yìí, sùúrù la máa ní. Especially fún ẹni tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ yìí. Èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Olódùmarè 2019. Ọlọ́run ti fi president orílẹ̀-èdè yìí wọ̀n mi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ wo. Mo ti ń jíṣẹ́ ní church yìí o, but èmi ò tí ì jókòó pé mo ń dá ìlú ló kọ́ wá bá mi. Tí mo dẹ̀ sọ fún wọn pé President Bola Ahmed Tinubu ọmọ olódò dẹ òun ni president wa. Bàbá mi gba betting pẹ̀lú mi o. Ọlọ́run fún ọ̀nà kẹ́ńsì 5 million láàjọ gbà. Ìmọ̀gbà yẹn ti gbà pé rárá. Yóò tí ì gba ìpè pé èmi kò mọ̀ pé mo kàn máa ń rìn kan. Ẹ ṣe kọ hip hop ńgbà yẹn. Èmi mo yìí kọ hip hop Lagos Fiesta. Èmi ni mo headline Lagos State Fiesta now. Ẹ lọ sí tourist Lagos tourist. Lagos State tourist ẹ lọ síbẹ̀. Ministry of Tourism and Culture. Bẹ́ẹ̀ni, èmi ni mo yìí headline nígbà tí gómìnà Akínwùmí Ambode wà ń bẹ̀. Ìgbà tí gómìnà tuntun wọlé síbẹ̀ Sanwó-Olú ta sọ di Greater Lagos. Mo yìí perform títí di 2019. Kí ojú tó fọ́, ìgbà tó ojú tó fọ́ ni mo gbà fọ́lọ́run. 2019 ojú fọ́. Ìyẹn 2020 lójú fọ́. 2020 ni mo jókòó finally tẹnu wọ́ dànù. Bẹ́ẹ̀ ni ní ìlú Mọ́jọ́dá ni mo wà lọ́dọ̀ ìyá nurse ní ẹ̀yìn hòtẹ́ẹ̀lì ńlá kan bẹ̀. Ó súnmọ́ boundary, wọ́n lè wá díẹ̀ lọ síbẹ̀. Wọ́n sọ pé wòlíì kan wà bí wọ́n ní ojú ẹ̀fọ́ nǹkan báyìí ṣe nígbà báyìí kọ́ lọ bèrè mẹ́. Mi ò kì í ṣe báyìí, mi ò gbàdúrà kí n ṣe wòlíì láyé mi. Ni mo sọ fún bàbá mi pé ẹni báyìí ni president wa. Èmi yìí náà ni mo sọ fún màmá mi pé governor of Lagos State nígbà yẹn Ambode, torí wọ́n fi wọ̀n mí lójú ìran, wọn ò dẹ̀ tí lẹ bánà. Ìyá màmá wò mí báyìí pé nǹkan yìí tó máa ṣe ló máa ṣe gbẹ̀yìn, nǹkan náà máa ṣe gbẹ̀yìn náà là ń ṣe lọ́wọ́ yìí. So Tinubu
a máa ní sùúrù fún bàbá yẹn nítorí pé ẹni tó mọ ojúṣe okùn ló mọ àtútù. Bàbá yẹn mọ ojúṣe okùn, bàbá yẹn mọ àwọn ọ̀dàlẹ̀ ìlú, bàbá yẹn mọ àwọn tó ba ìlú yìí jẹ́. Àtàbádẹ̀ fẹ́ gbà nǹkan lọ́wọ́ orú wọn à ní fi gìràgìrà ṣe. Ìlú tó ti bàjẹ́ over 60 years ẹ wá ní kéèyàn wá túnṣe láàrin 4 months tàbí kò ń ṣe pé bí a mọ ní contact wọn lọ́dún fi ń sọ eléyìí gẹ́gẹ́ bí tọ́lọ́run fi ń ràn mí. Mọ iye ọmọ ìjọ tó kù ní church mi nítorí prophecy. Nígbà tá a bẹ̀rẹ̀ àti ní táìsì ní ṣọ̀jà wà lérúkú. Mo ń sọ fún ọmọ ìjọ mo ní Tinubu ní president yìí ẹ̀fẹ́ ẹ̀kọ́. Ìyàwó mi gan bá mi jà pé ó dùn máa yẹn kíní kan mo ní ọ̀rọ̀ ara lẹ́yìn sọ ẹ̀yin kọ́ lè dáa. Ẹni tẹ́ ní pé kò lè ṣe rìjíìmù kan tán yìí màá sọ fún ẹ wípé ó máa ṣe first round tọ́lọ́run fi wọ̀n mí second round á ṣe kó dẹ̀ ní kú. Ìyàwó mi àṣẹ ń sọ pé ní mi support ẹ̀mí mímọ́ lè mi fi ń sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ dẹ̀ rẹ ó blunt gan ìwọ lè máa sọ tara nǹkan tó bá sọ fẹ́mi lè máa sọ fún ẹ. ọgbọ́n àdáàdì kò jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ jáde kìnìkan Tinubu báwo kìnìkan ó máa wọlé wọ́n dìbò wọ́n ṣe ogbẹ́ ó fi lọ́tọ̀ ó fi lọ sí ó fi. Bíṣọ̀pù kan pè mí pé bàbá ọba wálé ta ni wọ́n rí kó máa wọlé fún president. Mo ní sà 2019 ọlọ́run ti fi wọ̀n mi ó wá kù oṣù tó máa dìbò ó kù oṣù tí Tinubu kò tí announce wípé òun fẹ́ ṣe president. Mo ń sọ fún mo ní ẹni tí mo rí nìyẹn I saw myself within I saw myself at his back. Olúwa sọ fún mi pé ẹni tó ń bọ̀ wá ṣe ìlú yìí tó máa wọlé. Sókè ló ti àgbá láyé èyí tó ti wọlé síbẹ̀ sí náà ọdún mélòó. Àwa ọmọ ìlú máa ń yí padà a máa fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì yí padà. Táwọn ọmọ ìlú bá ti ń ṣe òtítọ́ gọ́ọ̀mẹ̀ntì máa ṣe òtítọ́. Ẹ á béèrè pé àwọn ni gọ́ọ̀mẹ̀ntì ṣèbáwá yìí náà ni èmi nílé wa láti máa mú wa pé wá dìbò fún kánsẹ́lọ̀ wá dìbò fún kínní ẹni tó bá ń jalè kó tó di kánsẹ́lọ̀ ẹ ti mọ̀ pé tó bá dórí ipò á ṣe kíni á jalè. But in this present situation of our country a máa ní sùúrù fún bàbá yẹn Ọlọ́run á dẹ̀ bá wa fún wọn ní agbára láti tún ìlú yìí ṣe. Kò ṣèyàn kan ló nira fún o kò ṣèyàn kan ló nira fún torí ó nira lọ́tún ó nira lósì ṣùgbọ́n kò sí ohun tá a máa tún ṣe tá à ní kọ́kọ́ bàjẹ́. Ẹ wo aṣọ tó wà lọ́rùn yìí sà ṣàwọn kọ́ pa ni wọ́n rà kọ́ tó ṣe design sí wọ́n gé lọ́tún wọ́n gé lósì bó ṣe rí nìyẹn. Ìlú wọn máa dá ó máa kọ́kọ́ bàjẹ́. Òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn wọ́n ní ká lọ fọkàn balẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá gẹ́gẹ́ bí àwọn èèyàn káàkiri ní Nàìjíríà ní diaspora lórí mẹ́rin àgbáláyé tó máa fẹ́ kàn sí ìjẹ́lẹ̀ bá wa fún ọ ní aago tó lè pèsè lágbára fún iṣẹ́ ìyanu lágbára ẹ bá wa fún ọ láago yìí sà. 091 60 20 12 42 lẹ́ẹ̀kan sí sà. 091 60 20 12 42. Òun lẹ ti gbọ́ yín gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹni wá fẹ́ pè bàbá wa fún iṣẹ́ ìyanu ẹ bá fẹ́ pè wọ́n bí ẹ ní nǹkan tẹ́fẹ́ tó ń dà yín láàmú tẹ́fẹ́ pé bàbá bá fọlọ́run kó bá bẹ Ọlọ́run lórí ẹ̀ ẹ pè wọ́n sórí aago àwọn dàrẹ́tì wọn máa gbé ògùn ṣe píye ló máa gbé fúnra wọn a ló máa gbàdúrà fún yín tẹ̀lẹ̀ máa gbọ́ tẹ̀lẹ̀ náà máa jẹ́rìí sí iṣẹ́ ìyanu Ọlọ́run ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.